Ẹ̀yin olólùfẹ́ Ẹ fíìmù ẹ̀tàn, káàárọ̀, ẹ tí káàsán, ẹ ẹ bá fẹ́ káalẹ́ ní wo gbogbo ibi fíìmù tẹ́ ẹ ti ń gbọ́ ẹ̀tàn tẹ́ ẹ sì ti ń apá wò mí. kejì, ẹ tẹ subscribe button. Ǹjẹ́ ẹ ti Ẹ gbọ́ orin káàbọ̀ rí? padà sí orí YouTube channel Má wa. tàn Tó mí bá o, jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wò wá, tẹ̀ sì fẹ́ mọ ìyàwó ìgbà àti àsìkò. àkókò tí fíìmù ẹ̀tàn Ìrìn apá gbérégbéré kejì tó yóò ń rìn jáde, yìí ò máa ẹ tẹ́ mi gbìyànjú lọ́rùn láti tẹ o, subscribe ọmọge. button àti notification bell Mo kí ẹ kàn ní lè kí n jẹ́ forin ẹni yẹn rán yín àkọ́kọ́ létí tó máa rí fíìmù sinimá tuntun kan tó ẹ̀tàn ṣẹ̀ jáde apá ni. kejì nígbà tó bá jáde. Ẹ̀tàn, Mo lérò òun wípé làkọ́lé púpọ̀ ẹ̀. nínú wa ló ti wo fíìmù Ta ló ń ẹ̀tàn tàn yàn? apá kìíní. Ta ni Fẹ́yìn wọ́n ń tẹ̀ tàn? tí wò, ẹ Ṣé gbìyànjú ẹni tí kẹ́ wọ́n lọ ń tàn wo mọ̀? fíìmù yìí Ṣé ẹni nítorí tó ń tàn wípé yẹn ẹ padà máa mọ̀ pé rí ẹni tóun ń ọgbọ́n tàn tó mọ̀ pọ̀ pé kọ́ òun ń nínú tàn òun? fíìmù ẹ̀tàn. Ooo. Fẹ́yìn tẹ̀ tí wò ó, Bí àwọn kí ni ìbéèrè ohun tí ẹ oríṣiríṣi rí ṣe ń kọ́ tawọ́ nínú tasẹ̀ fíìmù nínú mi ẹ̀tàn? náà ni ó ṣe máa Òṣèré rí wo lẹ tí nífẹ̀ẹ́ sí ẹ jù? bá lọ wo Gẹ́gẹ́ bí a ti rí sinimá pé ẹ̀tàn. ọ̀pọ̀lọpọ̀ òṣèré ló Ó kópa ti jáde nínú o. fíìmù ẹ̀tàn. Tí Ẹ ó bá kọ́mẹ̀ntì jẹ́ pé orúkọ ẹ̀yin ṣẹ̀ ń wò òṣèré wá tí tàbí ẹ gbọ́ wa fún nífẹ̀ẹ́ ìgbà sí àkọ́kọ́, sí comment ẹ kàn section ṣe oore kí kan ẹ fún sì mi. sọ ìdí kan Ẹ tẹ tàbí méjì subscribe tí ẹ ṣe button, nífẹ̀ẹ́ kẹ́ òṣèré ẹ dẹ̀ tí ẹ tẹ nífẹ̀ẹ́ sí nínú notification, fíìmù kẹ́ ẹ lè máa ẹ̀tàn. mọ àwọn Kí ni ìgbà àti ohun tí ẹ àsìkò nífẹ̀ẹ́ sí tí jùlọ nínú a fíìmù bá ń yìí? gbé Ẹ jẹ́ ká àlàyé mọ̀ ní àti comment àríwísí section. tiwa wá Kí dẹ̀ ni lórí ohun tí ẹ àwọn lérò sinimá wípé tí ó máa ó bá padà jáde. ṣẹlẹ̀ nínú fíìmù Ẹ̀tàn, ẹ̀tàn apá kejì tó ń ẹlẹ́tàn, bọ̀ lọ́nà? Ẹ má tàn kọ́mẹ̀ntì ẹ̀ mí. sí comment section. Ẹ má gbàgbé láti tẹ subscribe button kí ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ tó máa rí fíìmù ẹ̀tàn apá kejì nígbà tó bá jáde. Ẹ ṣé, a ó tún máa rí yín ní next video. Ó dàbọ̀.